ẹ̀yin tèmi ó tún ti dójú ẹ̀ báyìí o àáfà Ọ̀yọ́ tún ti jáde báyìí wọ́n ní freedom tí olóyè Sunday Igboho gbà pé kò ń ṣe Ọọ̀ni of Ifẹ̀ nìkan àti Olúbàdàn lórí ìrìn ẹ̀ o àtàwọn ọba ológbọ́n wọ́n ní ìrìn tí Aláàfin ti rìn síwájú ni o kò ń ṣe pé ìrìn tó ń rìn tó ṣẹ̀ ṣẹlẹ̀ lẹ́ǹkan náà ẹ̀yin tèmi ṣé bọ́ọ̀lù ṣe jẹ́ nìyí ẹ fi nǹkan ẹ fìdílé nǹkan ẹ wá nǹkan fìdílé ẹ drop comment yín wọ́n ní ó ń bọ̀ àwọn là ń dẹ̀dẹ̀ wọ́n ṣàfẹ́ dorí àwọn ọba ìkọra wọn ṣá ilẹ̀ Yorùbá ẹ má ṣàjò dàrú please don't forget to subscribe like and share this crossblog XTV freedom ti Sunday Igboho ìgbà yìí kò tí ì pé 48 hours tán ti fẹ́ bẹ̀rẹ̀ ogun left and right ẹ ṣáà jẹ́ kílẹ̀ Yorùbá sinmi ẹ jẹ́ ká gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lẹ́nu àfáà tó ń sọ̀rọ̀ lórí screen. Mo dúpẹ́ fọlọ́run alhamdulillah mo kàn fẹ́ sáré pass message yìí fún olóyè Sunday Igboho bàbá mo kí yín kú oríire inú mi dùn gan bí mo ṣe gbọ́ pé ẹ gba òmìnira torí nínú olólùfẹ́ yín ni mo wà ọ̀nà nǹkan mẹ́ta ló jẹ́ kí n fẹ́ràn yín àkọ́kọ́ ni wípé ẹ jẹ́ olólùfẹ́ King Dr. Saheed Òṣùpá nínú olólùfẹ́ Saheed Òṣùpá délé mi wà mo máa ń gbórin ẹ̀ gan láti kékeré mo ti máa ń gbọ́ so mo máa ń gbọ́ tó máa ń kì yín àti bí ìfẹ́ ti bẹ̀rẹ̀ nìyẹn sọ́dọ̀ yín so ẹlẹ́ẹ̀kejì ni wípé ẹ máa ń jà fún ẹ̀tọ́ ọmọnìyàn tẹ́ bá rẹni tó fẹ́ yàn jẹ mo fẹ́ràn ẹni tó bá yẹ pé ó dúró ti aláìní tó lówó bá fẹ́ fojú fọwọ́ lágbá lójú mo fẹ́ràn yín lẹ́lẹ́kejì bẹ́ẹ̀ ètò jẹ́ kí n fẹ́ràn yín lẹ́lẹ́kẹta ni wípé ẹ̀ ń jà fúnlẹ̀ Yorùbá láti dá dúró nínú àwọn tó gbé Yorùbá nation dání ni mo wà àwa lè má yọjú bọ̀ tí a fọ́lọ̀ yín tán yanyan bọ̀ mo fẹ́ sọ̀rọ̀ kan fún yín ẹ rí i pé inú tí mo fi ròyìn ni pé ẹ máa ń jàfẹ́tọ̀ ọmọnìyàn tẹ́ ẹ̀yin náà bá wọ̀rọ̀ yìí dáadáa ẹ rí i wípé ẹ̀tọ́ Aláàfin ń jà fún tó fa wàhálà láàrin Ọọ̀ni àti Kábíyèsí lọ́yọ̀ọ́ ẹ má sì já tanra wa kí wọ́n fi rú mi tí mo tún kéré lọ́jọ́ orí sí Kábíyèsí Ọ̀yọ́ lónìí jẹ Aláàfin bí Kábíyèsí Ọ̀yọ́ ṣe ń ṣe yẹn náà máa mọ̀ ṣe torí máa jàfẹ́tọ̀ máa jẹ́ kí ó yé Ọ̀nìrìṣà wípé kò tó mi ọmọ ni mímì kì í ṣe ẹrú báwo ni ẹni tí a fi rólé pé bá amúlé dání òkè Ọ̀nìrìṣà ipò wo ló wà nú ọmọ Odùduwà ipò wo ló wà nú ọmọ Ọ̀kànbí ṣé gbogbo wa ọmọ tán ni àmọ́ tán ẹ má jà torí pa lágbára kí Ọ̀ọ̀ni máa wo pé àwọn lágbára kán dẹ̀ fẹ́ máa tánìsì orúkọ Kábíyèsí ẹ̀mọye bloggers náà ti gbé jáde ni wọ́n sponsor ń gbọ́ Kábíyèsí tiwa lọ́yọ̀ ó sì ní owó tí ó gbé fún blogger sáwọ́ táwa jọmọ rẹ̀ tá a jẹ́ family rẹ̀ tá a jọjọ́ lọ́mọ ọba tóun ti dé tí Kábíyèsí ti di bàbá wa sáwà ní jáde láti protect orí àpèrè àwọn bàbá wa tọ́pọ̀lọpọ̀ bá ń rí wa lórí social media wípé ẹyin àfáàyè ṣe gbá àfáàyè ṣàwo mí lé lájúlẹ̀ kéèyàn kan máa ta àbùkù sórí àpèrè àwọn bàbá tí wọ́n bí mi wọ́n ní wọ́n bú bàbá rẹ̀ ọ̀sọ̀pọ̀jọ́ kù rẹ̀ kọ̀ọ̀la ojú ọkù rẹ̀ ti tó ọ̀yẹ́ nì kó tó dípa jáde oní tètè wá ti ń gbọ́ kó tó dípa jáde síta láti máa defend ìlú Ọ̀yọ́ torí Kábíyèsí kọ́ là ń defend ìlú Ọ̀yọ́ là ń defend oní tètè wá ti gbọ́ lọ́pọ̀lọpọ̀ àwọn bloggers bẹ́ẹ̀ ṣe wá dé yìí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé nínú jíjáde yín Kábíyèsí Ọ̀yọ́ náà lọ́wọ́ nú ẹ o wọ́n ti rìnrìn àjò rẹ̀ ṣáájú o tẹ́yìn náà sì mà kó tó di pé Alhaji Abdulrasheed Ládọjà Olúbàdàn àwọn náà lọ ṣiṣẹ́ lórí ẹ̀ ẹ mọ́ wàá jẹ́ wọn mú yín mọ́ra tó rà mọ́ yí pé Ọ̀nìrìṣà àti Àfà Rasheed Ládọjà wọ́n jọ pawọ́pọ̀ lórí Kábíyèsí ni àìsí fẹ́ gbà fà síwájú ni olóyè Sunday Igboho ìbọn ọmọ Yorùbá ní ta ló lórí ọba ilẹ̀ Yorùbá tẹ́yìn náà bá ní sábòsí ẹ jẹ́ àjọ bára wa sọ̀rọ̀ kí Yorùbá dọ̀kan èwo ni ká máa ń sọ ká máa ń gbéra wa lẹ́sẹ̀ èwo ni ká máa ń gbéra wa lẹ́sẹ̀ láti ìgbà tí Kábíyèsí ti fún Ọ̀nìrìṣà ní 48 hours pé bá dá kan mi padà àtìgbà náà ní Ọ̀nìrìṣà ló ti bẹ̀rẹ̀ aburú láti máa ṣe láàfin ṣùgbọ́n bẹ́ẹ̀ àbá bí bóni bá lọ láńbọ̀ àjàsáwò la yamut ẹ̀san ò ní kú o Ọlọ́run bá máa ń mú yàn ìmọ̀ dárí ẹ̀ṣẹ̀ jiyàn ni kì í dárí ẹ̀san jiyàn tó bá yẹ pé bó ṣe rí nìyẹn nígbà táwọn bàbá ńlá bàbá wa fi yín rólé pé báwa múlẹ̀ ìdání pẹ̀lú àdéhùn tẹ wá padà dojú ìjà kọ àwọn ọmọ tí wọ́n nílé tẹ́ ń padà dojú ìjà kọ Kábíyèsí lọ́yọ̀ọ́ tẹ́ ń dìtẹ̀
gbogbo ọ̀tẹ̀ yín tẹ̀ ń dì gbogbo ẹ̀ kò sí ìtọ́bù ń bẹ àti rí ṣùgbọ́n wà yín nájú dáná làwọn mọ̀lẹ́kà àlébù náà ọlọ́run yóò fi kábíyèsí borí yóò fi ìlú Ọ̀yọ́ borí àfi tó bá jẹ́ yí pé ojú ọ̀nà àkùsí kọ́lẹ̀ wa ẹ̀wọ̀n ní Ọ̀yọ́ empire kan ti ṣe ó ti tú wọ́n ti kókó mbẹ́ no tí bàbá rẹ̀ tó bá gbalé síbì kan tí láńlọ́ọ̀dù dẹ̀ nìkan kó mbẹ́ tó bá lọ gbalé mi síbò mi ṣéyẹn ní kọ́ mọ́ jẹba bẹ́ẹ̀ mọ́ ṣéyẹn ní kọ́ mọ́ jẹba bẹ́ẹ̀ mọ́ ní ọmọ ìjọkọ̀ ìyá rẹ̀ mọ́ ṣéyẹn ló ní kẹ́rù ọmọ dàrẹ́ ẹ̀mọ́ lẹ́rú ṣéyẹn ló ní kọ́ mọ́ rẹ̀ lọ́mọ ẹjẹ́ àgbà fúnra wa ni ìlú Ọ̀yọ́ lágbà ìlú Ọ̀yọ́ lágbà ìlú Ọ̀yọ́ lólórí ìlú Ọ̀yọ́ lólórí gbogbo ìlú nílẹ̀ Yorùbá yìí òkè olóyè Sunday Igboho ti dé kí wọ́n wá máa sọ pé Odùduwà nation làwọn fẹ́ẹ́ jà fún káwá òbí bóyá wọn lọ ṣèyọrí ń bẹ kí ni jẹ́ Odùduwà nation nígbà Yorùbá nation bá tún wá dé tí Yorùbá nation bá tún dé so ẹ mẹ́tẹ̀lé kẹ́ ẹ sọ pé yẹn ò jẹ́ Yorùbá nation nígbà tá a ti gbòmìnira kẹ́ ẹ wá lọ dá Odùduwà nation yín gbà lómìnira ẹ̀yọ́ rẹ̀ dáadáa èyí tẹ́ nírònú tí ẹ mọ̀ tí ẹ tẹ́ mọ̀ tó tẹ́ lè sọ ẹ má sì jẹ́ dàyín dọ́là dọ̀túnlá kíkàbí eléyìí kó lọ ọjọ́ pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ kí wọ́n tún fi ọmọ mi ẹlòmíì jẹ ọba Aláàfin kí wọ́n tún fi ẹlòmíì jẹ ọba Ifẹ̀ tí ò bá ti gbà fún ilẹ̀ Yorùbá lọ́jọ́ yìí àti gbogbo àwọn orí adé tán jẹ́ ọmọ gangan tí èsẹrú tí ò bá ti gbà fún wọn bí ó ṣe máa rí nìyẹn bí ó ṣe máa lọ nìyẹn tẹ́ bá fura sí gbogbo tí ń jẹ́ Ọ̀yọ́ lóyányán ló sọpọ́tì kábíyèsí wa Abdulhakeem Ọ̀yọ́adé lórí ọ̀rọ̀ yìí torí pé a mọ̀ wípé n tí ń ṣe n tí wọ́n ń ṣe n tí wọ́n ń jà fún wọn ọ̀jà lórí ẹ̀bí náà mùsùlùmí Ọ̀yọ́ ó gbà fún kìrìsìtẹ́nì Ọ̀yọ́ wọ́n gbà fún wọn so tó bá yẹ pé n tí wọ́n ń ṣe yẹn ọ̀dà fúnra ara wa náà láti máa sọ fún wọn pé kábíyèsí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣùgbọ́n ẹni yìí wà léèyàn jẹ́jẹ́ ni kábíyèsí wa èèyàn jẹ́jẹ́ ni olóyè Sunday Igboho a mọ̀ pé Alájà Prosidi Ládọjà èèyàn yín ni from the beginning alábòsídẹ́ làwọn náà a mọ̀ pé Ọọ̀ni olórí alábòsí of Nigeria Limited a mọ̀ pé èèyàn yín làwọn náà gbọ́tẹ̀ lọ́dọ̀ wọn tẹ̀lé sí ládé yẹn ọ̀dẹ̀ dùn àwa tó láti mọ́ gbọ́ ti pẹ́ kódà ilé kan bẹ lọ́yọ̀ wọn pè nílé Alóòdì orí kì wọn nu ládé Aláàfin Ọ̀ládé bí wọ́n ṣe máa ń kì wọ́n nu ẹni bá fẹ́ mọ̀ pálá àfin ládé kọ́ wá sáàfin adé tí ìyá láyà rẹ̀ ò lè gbé sórí wọn ò gbélé lórí tó bá lè rìn kọjá lẹ́sẹ̀ mẹ́ta pẹ̀lú àwọn adé tí mò ń sọ yìí ẹ sọ pé èyí sọmọ Ọ̀yọ́ ẹ sọ pé èyí sọmọ ọba bó ṣe rí nìyẹn that is my advice for you olóyè Sunday Igboho o bàbá dámì mo fẹ́ràn yín gan mo dẹ̀ gbà fún yín Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ sáwọn alẹ́. tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín Olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yín òun fẹ́ fi òpin sí kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wá ojú Olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 7025 475427 +234 7025 475427 bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu.